Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ẹ̀tàn apá kẹta. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù ẹ̀tàn. Fún àwọn tí ò bá ti wò ó, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí YouTube. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù àti wípé àwọn òṣèré wo lẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ẹ̀tàn. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù náà? Mo lérò pé ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí. Lóòótọ́ púpọ̀ lára àwọn èèyàn ò mọ̀ wípé apá kẹta fíìmù ẹ̀tàn ó sì wà níta tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde báyìí. À ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé fíìmù ẹ̀tàn ó ti wà lọ́nà tí ó ti fẹ́ jáde báyìí. Fún ìdí èyí, ẹ tẹ subscribe button tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù ẹ̀tàn, torí a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde lónìí. A kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ó dìgbà.